Ajínigbé jí àwọn ọmọ ilẹ̀ China méjì gbé lẹ́nu iṣẹ́ ní Kwara. Àwọn ajínigbé tó ń ṣọṣẹ́ lemọ́lemọ́ ní ìpínlẹ̀ Kwara Muhammad tó ti gba ọ̀nà mìíràn yọ báyìí pẹ̀lú bí wọ́n ṣe jí àwọn ọmọ orílẹ̀-èdè China méjì gbé lásìkò tí àwọn òyìnbó náà tí wọ́n ṣiṣẹ́ ojú ọ̀nà tí ìjọba mọ̀ gbé fún wọn o. Àwọn òyìnbó yìí ó mọ̀ wà lára ikọ̀ tó máa ń ṣe iṣẹ́ òpópónà bua níbodè sáádú káyàmọ́ àti kòsúbosú nígbà tí àwọn agbébọn náà tí wọ́n ṣọṣẹ́ o. Àárọ̀ ọjọ́ ajé Monday tó mọ̀ kọjá ni a mọ̀ gbọ́ pé àwọn agbébọn náà ò ní wọ́n mọ̀ yabo òpópónà tí àwọn ọmọ ilẹ̀ China ọ̀hún tí wọ́n ti ń ṣiṣẹ́ ojú ọ̀nà, ṣùgbọ́n agbègbè Ejindogari níjọba ìbílẹ̀ Moro ní ìpínlẹ̀ Kwara ó ní ìṣẹ̀lẹ̀ yìí ti wáyé ní pàtó. Ìró ìbọn tó máa ń ro lákọlákọ látọwọ́ àwọn ajínigbé làwọn ará àdúgbò náà kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní gbọ́ o. Èyí ló sì kó ìpayà bá gbogbo wọn káwọn agbébọn náà kí wọ́n tó náwó gan méjì lára àwọn òyìnbó China. Bí wọ́n ṣe mú wọn ó ní wọ́n máa gbé wọn lọ síbi tí ẹnikẹ́ni kò mọ̀ báyìí. Nígbà tó ń fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ ní alẹ́ ọjọ́bọ̀ Thursday, kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Kwara Adékìmí Òjó ó mà sọ wípé lóòótọ́ ni wọ́n mà jí àwọn òyìnbó China méjì gbé lẹ́nu iṣẹ́ wọn o, ṣùgbọ́n a kò tí ì gbọ́ nǹkan kan látọ̀dọ̀ wọn. Àwọn ajínigbé náà kò tí ì pè títí di àsìkò yìí. Bákan náà ní alẹ́ ọjọ́ ẹtì Friday, CP Adékìmí ó mà tún sọ fún àwọn oníròyìn pé iṣẹ́ mà ń lọ lọ́wọ́ o láti dóòlà àwọn òyìnbó náà. Olú-iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní ìpínlẹ̀ Kwara ní Adékìmí Òjó ló mà ti sọ̀rọ̀ náà lásìkò tó ń ṣe àfihàn onírúurú afurasí ọ̀daràn tí ọwọ́ ọlọ́pàá ti bà ní ìpínlẹ̀ Kwara. Ọ̀gá ọlọ́pàá náà ó wá sọ wípé gbogbo ìgbésẹ̀ àwọn agbófinró kò ṣeé máa fi léde lórí afẹ́fẹ́. Ó ní ṣùgbọ́n àwọn yóò rí wípé àwọn tó wà nígbèkùn ajínigbé náà wọ́n máa gba ìtúsílẹ̀ o. Tá ò bá gbàgbé láti bí oṣù méjì sẹ́yìn ó ní ìjínigbé mà ti di lemọ́lemọ́ ní ìpínlẹ̀ Kwara, pàápàá jùlọ ní ẹkùn gúúsù ìpínlẹ̀ náà ìyẹn Kwara South. Ìjínigbé àwọn olùjọ́sìn 38 tó mà wáyé ní ìlú Eruku ní ìpínlẹ̀ Kwara ó mà jí ọ̀kan gbòógì tó mà milẹ̀ tìtì. Lẹ́yìn rẹ̀ ó ní ìjínigbé èèyàn 10 tó mà tó wáyé ní ìlú Ìsápá àti àwọn ìlú míì. Lọ́tẹ̀ yìí apá àríwá Kwara ìyẹn Kwara North ó ní ìjínigbé yìí òun ló tún ti wáyé o. Kí Ọlọ́run ọba Elédùmarè kó bá wa dá ètò ààbò padà sórílẹ̀-èdè wa Nàìjíríà. Àdúrà gba Olúwa Tóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹwàá bá wa tẹ notification bell láti lè máa mọ àwọn ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ wò wá o, a kú iṣẹ́ látàárọ̀. Ọlọ́run ọba rèé yóò fi èrè ṣiṣẹ́ mi àti yín o.